pápápá ni mo máa ṣe because ẹ bá wò mí dáadáa ẹ rí i pé oorun wà lójú mi, mo ẹ̀sẹ̀ gbàtọ́jú ni. Ọ̀rọ̀ lórí olóyè Sunday Igboho bá a ṣe ní lọ́kàn ó máa já sí. Ọ̀rọ̀ ń yí bírí díẹ̀díẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí wípé ọwọ́ òṣèlú ti fẹ́ wọ̀ ọ́. Ó ṣeé ṣe kí pressure wà lọ́rùn ìjọba Benin, ó ṣeé ṣe kí àdéhùn kan wà láàrin wọn pẹ̀lú ìjọba àpapọ̀. Ìdí ni wípé lónìí n ta tún gbọ́ ni pé ìjọba orílẹ̀-èdè Benin wọ́n fi ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ kan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Kí n tó wá síbẹ̀ yẹn ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kan because èèyàn kì í mọ̀ ò ní wípé àwọn DSS wọ́n ń tọpa mi káàkiri. Mi mọ nǹkan tó fà á o, bóyá ìgbà tí wọ́n wo fóònù àwọn èèyàn tó wà ńbẹ̀ wọ́n rí bá a ṣe jọ ń sọ̀rọ̀ and wọ́n ń wò mí torí nǹkan tí à ń ṣe ó ń dọ̀dọ̀ wọn. Ìdí nìyí tí wọ́n fi ń dọdẹ mi káàkiri. Ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wá ó jẹ́ ọjọ́ 23 oṣù tá a wà yìí, ìyẹn on the 25th. Eléyìí tó tún jẹ́ recent one náà ni ìjẹrin mọ́jú ìjẹta on the 25. Àkọ́kọ́ ìgbà tí mo kọ́kọ́ rí wọn, ilé ọtí kan wà nítòsí ilé ọ̀dọ̀ mi. Ọlọ́tí yẹn tètè máa ń close before 10 o'clock. Èmi náà máa ń yọ wọlé ni because ọmọ tí yóò bá wọn sìn yẹ́ ẹ̀ kì í bá wọn léjò pa. Tẹ́ bá wá rí ejò tó dàgbà tó lógbe lórí, òun náà ń gbìyànjú àti farapamọ́ fáwọn èèyàn ni. So èmi náà ń yọ́lẹ̀ rìn ni. Táìmù tí mo wá ń darí lọlé, that is ilé mi gangan, ìgbà tí mò ń darí lọlé ó ní mo rí wọn. Wọ́n gbé jíìpù black wá, wọ́n ṣílẹ̀kùn ẹ̀yìn ẹ̀ méjèèjì lẹ̀. Bí mo ṣe kọjá wọ́n wò mí. Lóòótọ́ ni pé kò síná lágbègbè bẹ̀, ṣùgbọ́n bí apalọ̀ yẹn máa ń lo náà sólà, ìyẹn máa ń tàn mọ́jú ni. Iná wà iná ò sí, bó ṣe máa ń tàn mọ́jú nìyẹn. So mo wá lọ sísàlẹ̀, mo lọ park sọ́dọ̀ mi gangan. Mo wá gbìyànjú fẹsẹ̀ rìn padà, mi ì rí wọn kan wá. Now ní ọ̀sán ìjẹta èmi wá fẹ́ gbìyànjú pé kí n lọ sílé. Ọdẹ àdúgbò wá pè mí bí mo ṣe ní kí n máa lọ, wípé àwọn èèyàn kan wá mi wá lóru àná. Ó fi ọjọ́ yẹn pé àná. Ó ní òun challenge wọn pé ta ni wọ́n láwọn ń béèrè mi, wọ́n dárúkọ mi. Òun sọ wípé kí ni ìdánimọ̀ tó ń fi lè mọ̀ pé DSS ni wọ́n. Ó ní wọ́n yọ ID card jáde, wọ́n dẹ̀ kọ DSS sára mọ́tò wọn. Ìyẹn ń béèrè wípé sáwọn DSS máa ń kọ DSS sára mọ́tò wọn ni. Mo ní a máa ń rí RRS, Rapid Response Squad, ṣùgbọ́n èmi ò rí bí tí DSS ti kọ DSS sára mọ́tò rí. So ọ̀rọ̀ yẹn ṣèyàn ní kàyéfì. Ohun tí ọdẹ yẹn sọ fún wọn ni wípé àkọ́kọ́ ká ní ẹni tó wọ uniform wà láàrin wọn, ó ṣeé ṣe kó ń gbà wọ́n láàyè. Ìkejì ó ní wípé bó uniform bá tiẹ̀ wà láàrin wọn, kí wọ́n lọ sí police station agbègbè ibi tí mo wà, kí wọ́n lọ report kan wá mú ọlọ́pàá ìlú yẹn kan dání wá. Wọ́n fi yẹn lọ. So ọjọ́ tán wá yẹn fortunately èmi gangan ò súnlé, ṣùgbọ́n àwọn ọmọọṣẹ́ mi súnlé. Ìgbà tí wọn ò ti rí mọ́tò, wọ́n gbàgbọ́ wípé mi ò sí ń bẹ̀. So mo gbìyànjú láti pe àwọn tòṣogbo níjẹta yẹn. Ìgbà tí mo pè ẹni tí mo pè lòun ò sí lọ́fíìsì, kí n jẹ́ kó ń dé ọ́fíìsì láàárọ̀ àná, ṣùgbọ́n kí n gbìyànjú láti ṣọ́ra mi. Now ìgbà tí ó dàárọ̀ àná, ó kọ̀nfàmù ẹ̀ sí fún mi wípé kì í sọ̀dọ̀ àwọn ni wọ́n ti wá. Lélẹ̀ túmọ̀ sí pé tó bá jẹ́ DSS ni wọ́n ń tòótọ́, kì í ṣe ìlú Òṣogbo náà ti wá. Lélẹ̀ tó túmọ̀ sí pé ó ṣeé ṣe ni o, tán bá jẹ́ DSS ní tòótọ́, a jẹ́ wípé Àbújá ni wọ́n ti wá.
Àbújá tí wọ́n ti wá ọkàn mi sọ wípé àwọn èèyàn tó wà níbẹ̀ bóyá wọ́n fún wọn ní ìfúnkúfún tí dòdò wọn wá ń fọ̀fọ̀kúfọ̀. Ìkejì ò ní wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olóyè Sunday Igboho ń bẹ lọ́wọ́ wọn, bóyá wọ́n ti ṣí, wọ́n ti rí ìsọwọ́sọ̀rọ̀ wa lílé tó túmọ̀ sí wípé bóyá ò ní wọ́n trace wá. tó àtàárọ̀ ló ti yẹ kí n sọ fún yín, ṣùgbọ́n ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho mọ́múláyà, mi ò fẹ́ divert attention àwọn èèyàn. Mo kàn ní kí n sọ fún yín sílẹ̀ ni wípé wọ́n ń tọpa ẹ̀mí náà. Oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn wa náà sọ pé àwọn DSS ń wá wọn wálé. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa pé kí ni àjọ DSS ń wá wá fún. Àṣẹ̀sófin, àlùgbàdì òfin, kò sí nǹkan tá a fi tá a lé àpààyàn àṣe nǹkan kan ju wípé à ń béèrè fún òmìnira wa lọ. Gáì yẹn lọ́jọ́ yẹn tí mo wo fídíò ẹ̀ ó ní wọ́n fi tear gas sóun lójú. Now kí ló dé tíjọba ń gbìyànjú àti mọ ṣàwálẹ̀ ẹyọ kọ̀ọ̀kan? Torí pé à ń béèrè fún ẹ̀tọ́ wa. So kì í ṣe pé mo fẹ́ gbà yín lákòókò, mo kàn ní kí n yán létí yín ni, because ẹ̀dá ò lè gbọ́n bí ẹni tí ń tàn án. Ntọ́ bá mú tẹ́ ẹ̀ bá fi gbóòmẹ́ láàrin ọjọ́ mẹ́ta síra wọn, ẹ gbà wípé nǹkan kan ṣẹlẹ̀ ni o. Mo ní kí n ta yín lólobó ni. Back to business. Ọ̀rọ̀ tí à ń sọ tí mo fi síta, mo ní where is Bọ́lá Ahmed Tinubu? Òótọ́ ọ̀rọ̀ ni. Ìdí ni wípé ìgbà tó fẹ́ lọ gbàtọ́jú la gbọ́. Ó dé o, ọ̀n lọ́wà ni o, àmọ́ nǹkan kan nípa rẹ̀ mọ́. So mo ní kẹ́yìn ọ̀jọ̀gbọ́n fi yè gbé ibo ni Bọ́lá Ahmed Tinubu wà báyìí, because ká lọ́ wà nílé ni wọ́n ti sọ̀rọ̀ kan, oníròyìn ó ti sọ̀rọ̀ kan lélẹ̀ tó túmọ̀ sí wípé wọ́n ń bo nǹkan kan fún wa. Kò lè ṣàìrí bẹ́ẹ̀ torí pé iléeṣẹ́ ààrẹ gan ń bo nǹkan fún wa. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó wà láyé ni o, ó tún wà láyé ni o, ìkankan nu wọ́ mọ̀. Níbo làárẹ̀ wà? Wọ́n ló lọ gbàtọ́jú. Ìgbà tó bá fẹ́ lọ gbàtọ́jú nìkan là ń gbọ́. Wọ́n ló wà ní summit kan ní United Kingdom lánàá. Now nígbà tí odidi ààrẹ bá ń fi nǹkan pamọ́ fáwọn èèyàn lú ẹ̀, kò sí ní tó lè ṣẹlẹ̀ láyé. Tẹ́ ẹ bá pè fún ààrẹ pé kó báwọn èèyàn sọ̀rọ̀, kì í ṣe pé ó yẹ káyẹ̀sẹ̀ mọ́ bẹ ààrẹ. Ààrẹ ló yẹ kó kọ́kọ́ jáde gẹ́gẹ́ bí bàbá orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí number 1 citizen lórílẹ̀-èdè. So mo ní kí n tún rán létí ni o wípé ibo ni Bọ́lá Ahmed Tinubu wà. Now back to business, real business. Ó ní ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Ìrètí gbogbo wa ni wípé kí olóyè Sunday Igboho kókó níbi tó wà lónìí, ká sì gbọ́ ìròyìn ayọ̀. Ṣùgbọ́n ohun tá a tún padà gbọ́ lónìí ó tún ṣe wá ní kàyéfì. Òun náà ni wípé ìjọba orílẹ̀-èdè Republic of Benin wọ́n ti gbé ẹ̀sùn míì dìde fún olóyè Sunday Igboho. Ẹ̀sùn wo ni wọ́n gbé dìde fún olóyè Sunday Igboho? Ìyẹn ni pé báwo ló ṣe wọ̀lú lọ́nà àlùmọ̀kọ́rọ́ yín. Èkejì, wọ́n ní ó so pàǹpá pẹ̀lú àwọn èèyàn kan láti wọlé. Ìkẹta, àwọn fẹ́ mọ àkókò tó ti dé sí Republic of Benin, èròǹgbà rẹ̀ ní Republic of Benin. Ṣé ó tún wá sí Republic of Benin láti wá ṣe àwọn èèyàn níjàmbá ni, tàbí láti tún wá kó àwọn èèyàn sòdí? Eléyìí ló tún jẹ́ eléyìí tó bá èèyàn lọ́kàn jẹ́. Ìdí ni pé a ń gbìyànjú láti jèkúrò ọ̀rọ̀ tán, àwọn èèyàn kan tó ń gbọ́n wọ rẹ̀ sáwo. Ojú òye òun náà ni wípé ó ṣeéṣe kíjọba orílẹ̀-èdè Nàìjíríà kó mọ̀ntì prẹ́yọ̀ lórí ìjọba orílẹ̀-èdè Benin, káwọn náà wá fẹ́ fífọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n wọ́n ti mú dá wa lójú páwọn ò ní yọ̀ǹda olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká ṣàlàyé díẹ̀ fúnra wa. Ẹ̀sùn tí orílẹ̀-èdè Republic of Benin béèrè yìí tí wọ́n gbé síwájú olóyè Sunday Igboho, á rí pé ẹ̀sùn tí ò fẹsẹ̀ múlẹ̀ ni. Ẹ bi mí pé kí nìdí? Àkọ́kọ́, ẹni tí ń sá àsálà fún ẹ̀mí ẹ̀, ọ̀nàkọ́nà ló lè gbà débì kan o. Torí pé tí wọ́n bá ń léèyàn, Yorùbá ní àgbàlagbà tí ń sáré inú ẹ̀ kan
bí ò bá lé nǹkan dandan ni pé nǹkan le. líle tó túmọ̀ sí wípé olóyè Sunday Igboho ni wọ́n ń wá ẹ̀mí ẹ̀ ni wọ́n ń lépa ẹ̀mí ẹ̀. olóyè Sunday Igboho ni wọ́n bà dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà jẹ́ nílé ẹ̀. olóyè Sunday Igboho ló sì mọ̀ wípé àwọn tó wá òun ìránṣẹ́ tó wá sílé òun ní July 1st ìránṣẹ́ ikú ni wọn ò kì í ṣọ̀rẹ́. eré kílajà ń bẹ̀kùn sí. so tó bá wá gbìyànjú àti kú lórílẹ̀‐èdè tí wọ́n ti fẹ́ gbẹ̀mí ẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀. eléyìí tí ìjọba orílẹ̀‐èdè Republic of Benin tí wọ́n wá ń béèrè báyìí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. ìdí ni wípé olóyè Sunday Igboho gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé báwọn èèyàn ṣe ṣàlàyé fún ọ ni pé kò ń so ní jàgídíjàgan ó ń liberate àwọn èèyàn ẹ̀ ó ń gba àwọn èèyàn ẹ̀ kúrò nínú ìdààmú kò fẹ́ kí àwọn ajagun gbalẹ̀ kí wọ́n gbalẹ̀ wa ló ṣe bẹ́ẹ̀. so ẹni tí ń sá àlè béèrè ìbéèrè kankan lọ́wọ́ ẹ̀. ìdí ni wípé ẹni ọkàn lọ́mọ̀ òkú tí kìí ṣe tẹni kò jọ tọ̀fọ̀. ó ní mo ní kí n wá ṣàlàyé fẹ́yìn èèyàn mi. àkọ́kọ́ mo béèrè lọ́wọ́ yín pé ńbo ni Tinubu wà. ẹlẹ́ẹ̀kejì náà ni mo ta yín lólobó pé àwọn DSS ń tọpa mi káàkiri wọ́n ń lé mi káàkiri tó sì jẹ́ wípé ọ sọra rẹ̀ di ẹ̀mí láì kìí ṣe mi tí mi ò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mò ń sùn kélekèlé káàkiri ni ṣùgbọ́n ilé ó tún ti wá jẹ́ kí n súnra kì dáadáa. ọlọ́run aláàánú kò ní fi wá sílẹ̀ fún ọ̀tá mú lágbára ọlọ́run. tá a bá tún gbọ́ ìròyìn ayọ̀ tàbí mo ní nǹkan míì tí mo fẹ́ sọ fún yín lágbára ọlọ́run má pé àkíyèsí yín sí ẹ yọ̀ǹda mi báyìí mo fọlọ́run bẹ̀ yín ni.